Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bisi Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bisi Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. ọlọ́jọ́ dàbí ṣe rí ẹ rí i pé ibi tá a ti lọ mú yẹn ẹni àlùjànnú náà ọmọ abẹ mọ̀mọ́ ló wà nítorí pé ọlọ́run ti mọ tí màmá máa yọ̀dọ̀ ọkọ ńgbà mí ṣé mọ̀ tí ọkùnrin tó bá jẹ́ àwọn obìnrin gbọ́dọ̀ gbà yí pé àdánwò lọ́tọ̀dọ̀ ọlọ́run eléyìí fẹ́ bá ṣe mi gbẹ̀yìn alimuslimu da alimuslimu arrangement wo lọkùnrin yóò wá máa ṣe fún. so alákọ̀ọ́kọ́ tí iṣẹ́ yẹn á fi rọrùn fóbìnrin ló ń fa tóbìnrin mi fi kò ní ọkọ. bẹ́ẹ̀ni mo bá bẹ́ẹ̀ni. ẹni tí wọ́n bá ti gbé kó tètè máa súnmọ́ wa. so gẹ́gẹ́ bí tẹ̀sán tó tọ́ alákọ̀ọ́kọ́ arọ àwọn alimusumada ṣẹ́bà kíni náà ó máa ti bẹ̀ látara ìgbéyàwó ọdún ṣẹ́ra àwọn ọkùnrin alimusuma bó àwọn tó ń gbọ́ mi ọlọ́mọṣẹ́wá ní apẹ́ṣùgbòrò àwọn ọkùnrin kan àtọ́ pé apẹ́ṣùgbòrò ni wọ́n abáàní mi ti sọ Yorùbá yẹn torí ṣùgbọ́n ẹni tó lóore nínú yín òun lẹ́ni tó da síyàwó ẹ̀ ó yẹ kí gbogbo àwa tí a jẹ́ ọkùnrin wọn ò ní kó má fẹ́ ìyàwó méjì wọn ò ní kó má fẹ́ ìyàwó mẹ́ta ṣùgbọ́n níjọ́kíjọ́ tó bá ti fẹ́ ìyàwó méjì má jẹ́ kínú ìyálé ó bàjẹ́ tó bá ti mọ̀ yìí tó bá àtọmọ má torí pé o ti fẹ́ ìyàwó kejì ẹ mọ̀ sọ́lẹ̀ kan ẹlòmíì ìyàwó mi ṣẹ̀ mí so ìyẹn ayé ọ̀tọ̀ nìyẹn torí obìnrin wọn ò wà emotionally strong bí ọkùnrin so ṣẹ̀ríà Islam ló sọ pé à ń láti mójútó àwọn ìyàwó wa ọ̀nà tá a lè gbà fi mójútó ìyàwó ni pé ká má jẹ́ kí ó banújẹ́ ọkùnrin burúkú ni tó ń fi ìbànújẹ́ sínú ọkàn ìyàwó ẹ̀ mo mọ̀ pé táwọn obìnrin mo ṣe ìwádìí ni wípé ẹ̀ṣẹ̀ tọkùnrin lè ṣe àwọn aláyé táwọn ò ní foríjì ní kó fẹ́ ìyàwó láwọn àwọn obìnrin mo bè lọ́ọ̀kì wọn níbẹ̀ ni mo bè lọ́ọ̀kì wọn níbẹ̀ ni mo bè lọ́ọ̀kì wọn níbẹ̀ ni. àwọn tí obìnrin bá wá complain wọn ni ó ní owó olóńtàwọn yẹn ni ò pé àwọn máa jìyà olóńtàwọn yẹn ni ò pé ṣé ẹ má gbogbo nǹkan lórí wọn pé so a gbọ́dọ̀ ní àròjinlẹ̀ ṣé ẹ má adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ní ìdí kéèyàn kẹ́kọ̀ọ́ ṣé ẹ téèyàn bá kẹ́kọ̀ọ́ tó jẹ́ni tó kẹ́kọ̀ọ́ dáadáa tó ń kàwé ìwé tó ń kà yẹn á ti dípùn bẹ́ẹ̀ nìyẹn wàá ti ní so tí nǹkan bá ṣẹlẹ̀ èyàn gbọ́dọ̀ máa fi wo rẹ̀ ṣé mà nísìn èyàn tó fẹ́ yàwó léyàwó ẹ̀ ó yẹ kó mọ̀ yìí pé o ti hot pin obìnrin yẹn so ó máa react tó bá ní àti ò gbọ́dọ̀ sọ̀rọ̀ má bínú torí ọlọ àmọ́ sọ pé má bínú torí ọlọ so nígbà mo sọ nígbà tí mo ní nígbà mo ní mi nífẹ̀ẹ́ àwọn kejì mo wá ṣàlàyé fún wọn àlàyé ìrántí àlàyé tí mo ṣe ìyẹn náà wá láìpẹ́ you have a point. number one ni pé ẹ sọ yìí pé yọ́nà yìí pé gbogbo pàtẹ́ bá jí láyé tẹ́ bá ń travel yóò ṣe oúnjẹ ọbaṣago mẹ́rin méjàdí ẹ jẹun so number two ẹ ní ó fà lóyún ju àwọn mẹ́rin lọ ẹ ló sọ yìí pé táwọn wọn bá ń bímọ wọn máa wọ ẹni tí wọn bá ń tọ́jú rẹ ní òun ní fọkọ òun lè kún òun lọ bá òun lọ tọ́jú àwọn. kí wọn lọ fẹ́ yàwó lédi kí wọn lọ fẹ́ yàwó kéde yẹn kí wọn lọ fẹ́ yàwó lédi yẹn. ọkùnrin wa ní pé ìdí tóun fi fẹ́ yàwó kejì ni wípé nítorí pé yóò alẹ́ so táwọn ọmọ bá bímọ ìyàwó máa lọ bá wọn tàbí ẹni bá dúró ti òun nílé. ìyàwó tí wọ́n ti wá promise wọn yìí pé táwọn àwọn bá ń bímọ kí wọ́n máa wá ìyá ìyàwó wọn kí wọ́n bá wọn tọ́ òun ò lè fi ọkọ òun lẹ̀ kóun lóun lọ́ọ́ bọ́ ọmọ òun tọ́jú ọmọ. tí bá gbójẹ tó bá ní ìjẹun máa bínú ó máa kéènì pé torí ìjẹun ṣe mo dẹ ẹ̀yẹ́ dẹ̀ gbọ́dọ̀ jẹ́ bí kò ẹ̀ mẹ́kọ̀ọ́ sí tó fà bí kò jẹ́ pé Ọlọ́run á nílò aká ìgbéra wa lọ ẹni náà àtọ́ ń pè ní wisdom ọgbọ́n náà fi ṣe nǹkan láyé yìí ṣé ọmọ èèyàn máa ń ro nǹkan àmì àsọ bẹ́ẹ̀ ẹ máa ń sọ̀rọ̀ kan tó bá fẹ́ràn ara rẹ tó bá fẹ́ràn ìyàwó rẹ fẹ́ òun nìkan tó bá fẹ́ràn ara rẹ fẹ́ méjì àwa ẹ ti sọ́lẹ̀ kan náà àwa táwọn ajára kọ̀wé sálárì làwọn ń bá ṣiṣẹ́ so àwọn ìlẹ́ni àti bẹ́ẹ̀
torí o ti lọ bùkátà tó fẹ́ gbọ́. ẹni tí ó máa bọ́ yín kọ́ tẹ́lẹ̀ mi ò ní sí. ayé ọ̀dà alájà Fatima ẹ máa bọ̀ alájà máa bọ̀ Ọlọ́run nípa yín Ọlọ́run nípa yín báyìí ṣe é gbọ́tọ̀ ẹ̀rọ táwọn ẹ̀sọ́ lẹ̀kẹ́ yín pé àwọn tẹ wúlò fún pọ̀ nínú mi dùn mo rí bẹ́ẹ̀ ṣe tẹ́mi bá lọ bí kẹ́ mọ́ observe bẹ́ẹ̀ ṣe orí mi wú ẹlòmíì kò tẹ̀ wáyé ajẹ́kọ̀ọ́ ni àwọn ènìyàn ti báyìí ṣe báyìí máa ń yẹ mọ́tò wọn kọlọ̀ mọ́ dojú tì í láíláí mọ́ gbàdájà ara yín àdó àkàtì ṣe Ọlọ́run jẹ́ kí Ọlọ́run jẹ́ kábíyà ó kejì lẹ́yìn agbọ̀dọ̀wé ẹ̀rọ ìwọ̀n bẹ́ẹ̀ àbọ̀lọ́wọ̀ ní bẹ́ẹ̀. ọkùnrin làwọn. ṣe bọ́lá bá mi ṣe ẹ̀dá fún yín o. lè àrírí òní ṣe wá àṣìkalẹ̀ ẹ̀yin náà ṣe wá àṣìká wọ́n wá rí yẹn béèrè ìbéèrè lọ́wọ́ yìí. ẹ̀yin náà yìí tẹ̀ sọ̀rọ̀ nípa marital life yìí àkọ́wé yẹ káwọn èèyàn béèrè question lọ́wọ́ yìí. ó lè wọ́n káwọn èèyàn lọ́wọ́ yìí wọ́n béèrè question. bí wọ́n bá béèrè ní ilé ìlú wa wọ́n béèrè lọ́wọ́ yìí. ó jọ mọ́ marital life tí ẹ sọ̀rọ̀ lé lórí. ní báyìí gẹ́gẹ́ bí ètò àfọ̀ní o lọ síbi second lecture. bẹ́ẹ̀ ni lọ́ńtì. bàbá mi wọ́n gbé láìsí kan náà.